ọjọ́ méje ti lọ, ọjọ́ mẹ́ta ti gorí ẹ̀, àwa padà dé. Ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run pé ohun tá a fẹ́ sátẹ́gùn nígbà tá a ti ṣe àdéhùn pẹ̀lú Ọlọ́run wa wípé a ní ràràbù fún yín, a sì ní parọ́ mọ́ yín, déédé ohun tẹ́ gbélé ayé yín ṣe òun náà láburú láìda ní fìtínà tí Ọlọ́run wá bá yín tọ́jú ẹ̀ sínú save títí wá di ọjọ́ tòní tó fẹ́ tú síta yìí, òun náà làwa ó máa sọ. Allahu Akbar. Ẹ bá mi bí Mufti street nínú street community tó wà wípé arọ́wà sí wọn àkọ́kọ́ bó dẹ̀ já jáná sí wọn ni tí wọ́n ń pè ní Araka. Níbo ni ọ̀gbẹ́ni náà wà? Kí ni wọ́n ṣe fún? Níbo ni gángangan ẹ̀ ti bẹ̀rẹ̀? Kí ló dé tí wọ́n pẹ́ ẹ́ lẹ̀? Kí ló dé tó jẹ́ pé kò sí ẹni tó bá wọn ṣe tó kì í fi aburú kàn? Tí wọ́n bá fi ìnira fìtínà aburú kàn wọ́n tán, wàá dọ́gbọ́n pẹ́ wọn lẹ̀, wàá lé wọn jìnnà. Ẹ bá bí wọ́n léèrè. Ṣé ohun tí Olúgbòhùn wọn tó kọ́ wọn nìyẹn? Ṣé ohun tí Ṣẹ́rẹ́ wọn tó kọ́ wọn nìyẹn? Ṣé ohun tí Àdó wọn tó kọ́ wọn nìyẹn? Ẹ bí wọ́n léèrè. Nígbà ayé alálùmọ́lẹ̀, àfáà yìí mà ló ń gbé wọn, ọ̀gbẹ́ni yìí mà ló ń ra wọn bàbá. Ó gbọ́ kí ló wí jàre? Araka tún lọ́hùn fó. Ẹ bá bí wọn o. Ẹ bí àwọn Mufti street léèrè wípé níbo ni ọ̀gbẹ́ni Araka wà, kí ló ṣe é? Ó ṣe jẹ́ pé àwọn tó bá ti ń bá ẹ̀yin ṣe láburú máa ń tọ́ sí nígbẹ̀yìn ayé wọn. Ó ṣe jẹ́ pé gbogbo àwọn tó bá ti clean sí mọ́ yín náà kì í rílé ayé gbé nírọ̀rùn. Ó ṣe jẹ́ pé gbogbo àwọn ẹni tó bá ti fara kín yín pé wọ́n fẹ́ bá yín ṣe, tẹ́ bá ti lò wọ́n fọ sáà, ìgbẹ̀yìn wọn ò kí ń da. Kí ló dé? Ṣé bá sọ níjọ́ kìíní àná pé kẹ́ lọ wo àwọn àlífà Maulana Sheikh Zazali, ẹ wò wọ́n bí wọ́n ti ń dùn, bí wọ́n ti ń dán, bí ìgbà ti péye fún wọn. Sheikh wa Abdulrazak Milo, ẹ wò wọ́n. Sheikh Ibrahim Ẹlẹ́yìnlá, ẹ wò wọ́n. Sheikh Abdulhakim Albadawi, ẹ wò wọ́n. Sheikh Abdulrazak Ọ̀gáníjà, ẹ wò wọ́n. La ilaha illallah. Àwọn ti yín dà. Bẹ́ẹ̀ bá dọ́dọ̀ Amirul Jais, bàbá ọ̀tẹ̀ ń bẹ́ẹ̀, ẹ wo bó ti ń dùn, bó ti ń dán. Ẹ wo ẹ̀yìn àwọn ẹni rere tí wọ́n fi kalẹ̀. Ẹ wò wọ́n. Ẹ wò wọ́n. Ẹ wò wọ́n. Sheikh Al-Bayan, Sahibul Bayan, a sọ fún yín. Ẹ wò wọ́n. Tẹ́ bá kọjá lọ sí Markazu Agodi, ṣe Jakmal yẹn, ẹ wo bó ti ń dùn, bó ti ń dán. Ẹ wo àwọn àlífà tó ti ń bọ̀ lẹ́yìn wọn, ẹ wò wọ́n. Bàbá wa lórílẹ̀ Sheikh Saheed Ọláwùmí, ẹ wo àwọn ọmọ wọn, ẹ wo àwọn àlífà wọn, ẹ wo àwọn ọmọ kéwú wọn, ẹ wo bó ti ń tàn ògo wọn. La ilaha illallah. Àṣé ń tọ́lọ̀ wọn bá sọ wípé inna Allah la yudi'u ajra al-muhsinin. Ẹ rí ni, kí ló wá dé? Àwa ti yín lọ sáà, àwo lọ sàkún sáà. Lójú ayé yín náà ló ti ń bàjẹ́ fún yín nínú community yín. Ẹ tí ì kú, ààrẹ ò tí ì ṣe yín, gbogbo ìdílé yín dẹ̀ ti di ẹni òfò. Ẹ wo láti bí tẹ́tí bẹ̀rẹ̀, ẹ̀gbọ́n ò rí jẹ, àbúrò ò rí ná. La ilaha illallah. Ẹ wo bí ayé yín ti bàjẹ́. Ẹ̀yin fúnra yín mọ̀ pé ẹ lè rí ìyàn fẹ̀yìn sílẹ̀ fún, ẹ ti mọ. Ẹ wá kó gbogbo àwọn ọmọ yín, ẹ wá ń fi wọ́n ṣe sàárà. Ẹ ń fowó bribe àwọn tó fẹ́ fẹ́ obìnrin yín, ẹ ń fi owó lọ tán àwọn tọkùnrin yín lè fẹ́, tòun ti bẹ́ẹ̀ náà. Hal jaza'u l-insani illa l-insan. Ẹ wo, àbí ká fi lè ní fàbí ayé ala rabbikuma tukasiban. Nínú gbogbo ohun tó dé báyìí yìí, táì rojú àìráyè dé báyìí yìí, ìwo lẹ fẹ́ sọ pé ẹ mọ̀ sí? Ìwo lẹ fẹ́ sọ pé ẹ mọ̀ sí? Tẹrù kó dúdú fún Ọlọ́run. Ìwo lẹrù pé Ọlọ́run ò mọ̀ ń bẹ̀. Gbogbo àwọn ọmọ yín, ẹ wo bẹ́ẹ̀ ọmọ àfà, ọmọ ṣéwù, ọdẹni tó ń ṣe mọ́dẹ̀ kiri, ń ṣe rálẹ̀ kiri. Lọ́wọ́ wọn dàtẹ́ fi sọ pé ẹ̀rí súnà nígbà tẹ́ ń bọ̀ wá. Ẹgbà tẹ́ ti da lórúkọ mọ́sàpà. Ẹ há sábẹ́ Súfí, ẹ gbá wọn lọ́tún, ẹ gbá wọn lósì, jìbìtì níwájú, 419 lẹ́yìn, yahoo lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, yahoo plus lẹ́gbẹ̀ẹ́ òsì. Ayé yín wá ń bàjẹ́ lọ. Ẹ̀yin wá ní God láti jáde. Ẹ wo gbogbo orí tẹ́ dààmú nígbà tẹ́ ń gùn kebọ̀. Ẹ wo àwọn ọ̀rọ̀ tẹ́ hun pé Gáúsù Sheikh Ibrahim ọgbẹ́ fẹ́ nìkan kó gbé dúró dè yín, kọ́ máa lọ wá ẹnìkan wá, kọ́ máa wá ẹnìkan. Irọ́ jàrá bá yín, ẹ ṣáà ń hun gbogbo ẹjọ́, ṣùgbọ́n mo tí ì dé. Níbi tẹ́ ti ń pè tó pèrò irọ́ yẹn, ẹ kúkú mọ̀ pé ojú àwọn kan ló ṣe. Ṣé bá àwọn ọmọ ẹni náà lẹ́lọ́ ń fowó bribe pé kọ́tẹ̀ wá yọjú nínú kámẹ́rà yìí? Nígbà tó tí kìíní yẹn dé, tí pressure yẹn dé, àpadà sí ibú. Ọ ní bí kan bá ta ni àtagbé, bí kàndó bá ta ni àtàlà, oyin bá ta ni ńkọ́ èèyàn aróró oyin. Gbogbo ọjọ́ tẹ́ ti ń babọ̀, tẹ́ ń fi ìwà aburú, ìwà ìbàjẹ́, tẹ́ fi ń ṣayọ̀. Ọlọ́run àdé. Wa ma rabbuka biz-zalami lil abid. Ṣẹ̀rù kọ́ Ọlọ́run máa jẹ́ kẹ́ gbé gbogbo àbòsí yẹn lọ ni. Ẹ lè lọ. Ẹ̀yin tẹ́ wò sùn. Tẹ́ parọ́ lábàǹkà. Mọ ìmáàmù gbogbo ìlú lórí. Ìmáàmù gbogbo ìlú. Ẹ̀rọ tún báyìí. Tí ìṣèlú kéréje o. Kì í ṣèlú àbẹ̀kú. Kì í ṣe papọ̀ wó pé fún àpèjúwe ká ní ìmáàmù tẹ̀kù. Tó jẹ́ pé ní abẹ́ ìmáàmù yẹn gan àìmọye ìmáàmù Jamiu tó wà káàkiri. La ilaha illallah. Ẹ̀ṣẹ̀ aburú yín wá ṣẹ́, ọ wá dé báyìí, òjò ẹ̀sìn yín wá ṣú, ó wá bẹ̀rẹ̀ sí rọ̀, ẹ wá ń sá hílà lílo. Ẹ wá mọ̀ pé wájú àwọn jọ̀mọ́ tó yẹ kẹ́ ṣàdúrà fún lẹ́wà mọ́. Ẹ rò pé ẹ̀yin náà ti di blogger.
ẹ wá ń pè ẹ̀yin fans mi ẹ̀yin fans mi ẹ̀yin fans mi Allahu Akbar. Ọlọ́run o irú àpadà sáyidá tó dé bá Mufti street nínú street community ẹ̀ Ọlọ́run mo tọrọ kó má kàn mí kó má kàn ẹbí mi o. àwa wòye sàkún ní ìdílé ibi tẹ́ ti jáde ààrẹ nìkan báyìí tẹ́lẹ̀ tọ́ka sí wípé ó dáa fún ẹ lò wọ́n ẹ lò gbá wọn ẹ lò la ilaha illallah. àwọn wá dẹni tí ń ṣàlẹ̀ jẹ́ àtẹ̀gbọ́n yín àtàbúrò yín àtàwọn tẹ́jọ́ ṣe déédé nínú ẹbí kò sí ètò àdé kankan ṣé bọ́tẹ̀ ní ọlá omi lẹja fi ń mí kò sí ètò rọ́lá ti yín fi mí níbi tẹ́ ya ọ̀dájú dé tẹ́ bá ti wá mi iṣẹ́ rẹ tán ẹ wá dé ta ojú wa pọ́n ẹ̀yin náà kan tó fà á tójú yín fi ń pọ́n tẹ́ bá ń ṣe wá sí ṣèbí tó bá kò sàkẹ́ jáde ó níye ìgbà tẹ́yìn pẹ̀lú màdámù tẹ́ máa fi ń tilẹ̀kùn mọ́rí láti sáré mọ́ ó ti ń bọ̀ wá síbi tí màdámù yẹn ni ò tí ì dé ẹ rí pé ẹ tí ì kúrò láyé ayé dẹ̀ ń sú yín ẹ̀yin náà wá wo ẹ wo sàkún ara yín lọ ẹ mọ̀ pé ẹ̀ ní lẹ́yìn ẹ ti mọ̀ pé ẹ̀ ní lẹ́yìn lẹ ti ń fi àwọn ọmọ yín ṣe sàárà lérò gbà pé bóyá bí tẹ́ fi wọ́n ṣe sàárà sí nínú àwọn ilé tọ́lọ́run yọ́nú sí bóyá Ọlọ́run àwọ̀ láyìn àárẹ̀ ègún kò lórí wọn kò lè wáyé ó di dandan kí ègún yẹn jà wọ́n ni ẹ̀yin a máa ta yẹ̀pẹ̀ kó má gbowó òkúta kò possible fún yín ẹ wòye ni Ọlọ́run pè yín ṣàkíyèsí ṣùgbọ́n ẹ gbọ́ lọ́dún náà lọ́hùn lájàngbàdì ṣẹ̀bẹ́ mọ́bí tó ń pè lájàngbàdì mo ṣáà ti gé díẹ̀ fún yín lórí ọ̀rọ̀ Alhaji Ọbalówù ohun tẹ́ ẹ̀ tó ẹ mú ọmọ ẹ̀ wọ sábẹ́ àwọn bọ̀dá Gani ṣẹ́bọ́ ti wà lábẹ́ yín dè ní ẹ fi nǹkan kan bàbá wọn ẹ fi kan ìdílé wọn àwọn náà tún lè ẹ tún lu sẹ́rẹ́ lé wọn lórí àwọn gan wá rí ibi tó lè lọ bẹ́ẹ̀ ń ṣe wútúbà àwọn ni ó kọ́ bẹ́ẹ̀ ní wàásí àwọn ni ó kọ́ ẹbẹ́ yìí náà mọ̀ ọmọ kéwú lẹ jẹ́ fún wọn ẹ wá lọ wò gbésí ayé wọn ẹ lò wọ́n fá gbogbo ohun tí ń jẹ́ bọ́dí fi ṣe pé ọmọkùnrin ló sán ló nà lórí kìgbì báyìí kí ló kù fáwọn bọ̀dá wa Gani ẹ bọ́ síta kẹsọ̀ ìyẹn jẹ́ nọmba 2 àní àwọn bọ̀dá wa Gani tọ́jú àwọn olórí àlééfà mi tó máa ń kọ wútúbà fún yín wútúbà tó máa kọ fún yín tẹ́ẹ̀tún ní ríkà ẹ pé bọ̀dá Gani lè rè ṣe bó wà ń bẹ̀ ọ̀pọ̀ gbogbo ń tẹ́ ṣe fún bàbá wọn wọ́n bó bàbá ẹ ọ̀nà òtí ìráyè jà ṣùgbọ́n èmi ò bú bọ̀dá Gani o wàláhì mi ò bú bọ̀dá Gani ohun tẹ́ ṣe fún wọn ló fà á tó fi rí bẹ́ẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ èmi ò bú wọn o Ọlọ́run á yọ wọn ohun tó ń já ìdá onítọ́ sí wọn Ọlọ́run á gbà kó sí bọ̀dá Gani o ohun tẹ́ ṣe fún bàbá wọn ò ní kẹ́yìn tiwọn náà àfi kọ́ tètè kún fàdúrà jẹ́wọ́n àwọn bọ̀dá Gani tí mò ń sọ yìí nínú street community yẹn àwọn ní kọ́kọ́ ṣé mo pa ànádá bọ̀dá Gani kan náà wà ń bẹ̀ àtàrà bọ̀dá Gani àtàrà ẹ máa parí ìtókù fúnra yín bọ̀dá Gani àtàrà ọ̀dà pé àwọn ti ń padà sí òkè wa lọ́run bí tọ́ ti wá aburú yín náà ló lé wọn aburú yín òun ló lé wọn ẹ fi bẹ̀rù Ọlọ́run ẹ̀yin fúnra yín mọ̀ pé àtúbọ̀tán yín ò lè dá ẹ̀yin ẹbí aládò ẹ mọ̀ pé àtúbọ̀tán yín ò lè dá ẹ bá bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run olórí ẹ bẹ̀rù Ọlọ́run àtúbọ̀tán yín níbo ló wà kù àníkẹ́ bẹ̀bẹ̀ ní ẹ̀ ní bẹ̀bẹ̀ àníkẹ́ fìlúlẹ̀ ẹ̀ ní fìlúlẹ̀ ẹ fẹ́ máa lo gbáǹkó gbogbo ẹ̀ la máa yànnàná wàláhì gbogbo ẹ̀ la máa yànnàná inú mi dùn wípé ìwọ̀nba yìí tí mo fẹ́ sátẹ́gùn níbi tí mo ta fi ń fún yín ní gbèdéke ọjọ́ 7 tó di 10 mọ́ yín lọ́wọ́ àwọn èèyàn ti gbé wọ́n ti ṣí ọ̀pọ̀lọpọ̀ níbi ká máa kó àwọn tọ́ọ̀gì àwọn hooligans lọ síbi wá sí kọ́ máa ná àwọn àfa ṣébí mo kọ̀ rọra fẹ́ sátẹ́gùn ní mi ò tí ì dárúkọ èyí tẹ́ ṣe fún baba Saruji tí wọ́n sọ yẹn ṣébẹ́ mọ̀ pàjàǹgbàdì lẹ́ ti ṣe àbẹ́ mọ́ ni bá lọ àlọ́ ń bọ̀ àbọ̀ yẹn ló dé yìí o tí pẹ́yọ̀ wá mú yín tẹ́ wá bẹ̀rẹ̀ sí sọ rádaràda ẹ̀yin tẹ́ mú mi súfí tẹ́ jẹun súfí tẹ́ wẹ̀wò súfí tẹ́ wọ láwà ní súfí tẹ́ lo gbogbo ìgbésí ayé àwọn oní súfí ẹ wá bọ́ síta ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ ti di góòsù pé gọ́ọ̀sù ní àbí gọ́ọ̀sù lẹ́dẹ̀ ń pè pẹ́yìn lẹ́wà lókè ẹ̀yin yìí lẹ́wà dé mọ́sìn pé póòpù tẹ́ jẹ póòpù ranù ní nítorí pé ọ̀nà tẹ́ wà tẹ́lẹ̀ kì í ṣọ̀nà ẹ̀ṣẹ̀ fẹ́ rí níbi tí ìdààmú yẹn fún wa dé báyìí ẹ wá tún sọ pé onísùnà ní bàbá yín súnà tẹ́yìn ò dé bá bàbá yín dẹ̀ ti ń ṣe ẹ wò rórí ànírọ̀ ti ba ayé yín jẹ́ rìkíṣí ti ba ayé yín jẹ́ ẹ ti ṣọ̀tẹ̀ títí lórí ọ̀tẹ̀ ẹ lè ṣètò mọ́ fẹ́yọ̀ gbé yín mì ẹ bá nítorí ẹlẹ́hàá ni màmá yín àwọn full house wife ti wá kí ni ká pè wọ́n màmá yín ò kì í jáde kò kì í hawk ẹ rí pé nǹkan ti ń ṣe yín olórí community ẹ rí pé nǹkan ti ń ṣe yín ẹ láníyàn rí ẹ lámàánà ẹ wo bí tọ́lọ̀ ń gbé yín dé tọ́lọ̀ ń tì yín mọ́ ìpìlẹ̀ ni mo ìbẹ̀rẹ̀ pẹpẹ ni mo ti ń bọ̀ a ti ń jẹ mọ́sà yín létí tí ni ibi pẹlẹbẹ la ti mọ́ lẹ́yìn jẹ tó bá débi gegere ń sẹ́yìn náà mọ̀ ṣùgbọ́n màá tún ju bọ́ǹbù kan kalẹ̀ fún yín lẹ́nu yìí mi ò ní sọ olórí street fọ̀dà Mufti street ìjẹ́ tẹ mọ́ ọ̀gbẹ́ni kan tá à ń pè ní Alamin ní Ṣẹ̀pẹ̀tẹ́rì mo mọ̀ pé mo ṣe sọ yẹn ṣe pa ọmọ ẹ̀mí okùn ọ̀run yín á ti fẹ́ já pé yé wọ́n tún wá mi débẹ̀ àmọ́ sọ fún yín àṣírí yín ò bò gbogbo ẹ̀rí lọ́wọ́ wa
èmi àti yín nínú community yẹn la jọ ń gbé, èmi àti yín nínú community yẹn kí lẹ ṣe tó bò ń bẹ̀, kí ni tẹ ṣe tó bò ń bẹ̀ kí o community ẹbí aládò bàbá oníṣẹ́rẹ́ àní ọ̀gbẹ́ni Alamin ti ṣẹ̀pẹ̀tẹ́rì ẹ sọ tó pa yín pọ̀ ẹ sọṣẹ́ tí ó máa ń ṣe fún yín wọ́n tó fún yín ní gbèdéke ọjọ́ 3 lórí tiyẹn o wàláhì tẹ́ ẹ̀ bá jáde nǹkan akàn yín mo kàn fẹ́ kẹ́ mọ̀ ní wípé tẹ́rí pé gbogbo Ọ̀ṣun state nìkan tó ń sọ yẹn ó ṣẹ́pẹ́rẹ́ nínú ìtẹ́ lọ bá ṣẹ̀pẹ̀tẹ́rì ṣe Alamin ṣẹ̀pẹ̀tẹ́rì ọ̀gbẹ́ni yẹn ẹ ṣáà ti mọ̀ Alamin ṣẹ̀pẹ̀tẹ́rì ó ti ń yé yín bẹ́ẹ̀ naso alálà ìdání èèyàn yẹ̀yẹ́ ni aláburú ni ẹ̀yin lọ ń kó ṣẹ́rẹ́ ẹ̀ ń kó oògùn ẹ̀dẹ̀ ń pera ńlá fa ẹ̀ ń lo ń bè ẹ̀ ń lo gbàdé ẹ̀ ń lo fúnpá àbí ẹ̀yin ò jí lọ́jọ́ kan kẹ wá Kùránì kiri tíra mélòó ló wà lẹ́yìn gan gbogbo àwọn ọmọdé rán monkey jacket fún pé kọ́ máa pé ìjọ wo lẹ wọ kíláàsì rí àwọn òbí ọmọ yẹn ni lánàá wọn ṣe mí o nítorí pé wọ́n ń gbọ́n sìn wọn ò mú àwọn ọmọ wọn ọjọ́ tẹ bá lo gbogbo kádàrá àwọn ọmọ yẹn tó dé pé àwọn ọmọ yẹn ò rí ibi kankan lọ mọ́ láti gbọ́ tẹ́tí náà ń ṣe ṣàádà ń ṣe wọ́tẹ̀bí àwọn tó jòkó tó ṣiṣẹ́ bó ṣe kọ́ àwọn ọmọ yẹn ń kéwú àníyàn yóò dá sí wọn ṣé ẹ bọ́ síta kẹ́ sọ fún wọn pé nílé kéwú ibi tá ti ń wọ súùtù yẹn o bóyá nọ́ọ̀wù lẹ́ ń kọ́ wọn ni o bóyá sọ́rífù ni o bí bàlágà ni o bí mọ́ntìkì ni o bí tẹ̀júwìd ni o bí hadith ni o bí quran ni o bí tarif ni o ẹ bọ́ síta mufti street ẹ bọ́ síta ẹ fẹ́ máa pera ní mùdírù ṣẹ́yìn tó jẹ́ pé tọ́ba kọ nǹkan tí mọ̀ lásán ẹ àfi bẹ́ẹ̀ níyàn gbàdo bọ́ọ̀kọ́ mọ̀kọ́là fún yín ìkàkùkà yìí náà ni kí lẹ fẹ́ lọ kọ́ mọ́ tẹ bá bẹ́ staircase lẹ́ ń gbé kiri níbi tẹ́ ti ń hùwà ìdá kiri nígbà tẹ́ wà ní school abẹ́ kìíní kọ́ lẹ́ ń gbé kiri ṣẹ́rí àìdá yín sẹ́yà àìdá yín òun ló fẹ́ hàn yín níbi àìdá yín ẹ̀jẹ̀ wọn pé dúngbó lóhùn kan pé ọjọ́ orí wọn ò kí ń gùn nílé sọ láti ṣẹ́ bẹ́ẹ̀ sọ pé ẹ̀ lọ́wọ́ ń bẹ̀ ni ọjọ́ tẹ lọ fara kí tí ìbá ṣe pé ẹ̀yin ẹ̀yà aláìdá ṣé àfa yín kọ́ ni ṣé òṣàṣì lé ni ẹ̀ wá dé ta pé àfa Ali láti alájọṣe ni wa á yànga ẹnu ẹ̀ ìwọ àti mọ̀ lánàá ti wa alájọṣe níbo àfa ẹ̀kọ́ ni wọ́n ni wàá máa fẹ́ máa gbé rẹ̀ ga ọlọ́run dẹ̀ ń rẹ̀ ẹ́ lẹ̀ orí ibì kankan lọ ṣé ìwọ àti ṣé òṣàṣì lè jọ jẹ́ gbẹ́ni àbí lọ́jọ́ tó ń wọ blue o mọ àwọn àtàtìsà tó wà mọ́ríkà sí ṣé o mọ̀ wọ́n àbó bá blue lọ́rùn yóò mọ̀ lánàá ni áyànga àwọn tẹjọ́ ń sọ̀sọ́ kù sọ̀ kò ní bẹ́sikẹ́ fún yín jọ kò ní ragbá fún yín ẹ̀yin babaláwo tẹ́tẹ́ sọ̀rọ̀ ayé doló tẹ̀dẹ̀ àfa àmọ́ wa lọ́wọ́ yìí ó mọ̀ pé babaláwo ni ẹ̀ náà bàbá tó bí ẹ̀gbọ́n babaláwo ọjọ́ tó tí bàbá tó bí ẹkú tẹ̀bí fúnra yín lẹ bọ́ síta lẹ sọ pé àwọn àpótí lọ́ fi dín ògùn sí fún yín ṣáà fà ń dín ògùn ni ṣáà fà ń dín ògùn àfa ò dín ògùn ṣùgbọ́n mi ò tí ì dé lórí ọ̀rọ̀ Mọ̀lánà mo kàn fẹ́ sátẹ́gùn ni bí mo ṣe fẹ́ ti àmì náà sí Mr. Alamin sátẹ́gùn fún yín ẹ má wọrí mo ń bọ̀ mo ò tí ì dé wàá gbọ́ wìrìwìrì ẹ̀yin ẹni bíi ẹ̀yin èèyàn wa àṣẹ mẹ́yẹ pọ̀ lápò ni tí a ti ní kó túbá lòun ò ní túbá ọgbà mo ń bọ̀ wá mi ò tí ì dé.